mo fẹ́ lọ sílé ìwé torí mo mọ̀ wípé ọkọ ìyá mi ò ní jẹ́ kí n nísinmi tí n bá dúró sílé. Wọn tí mọ̀ bá mi lájọṣepọ̀. Àmọ́ kókó ọyàn tí mò ń ta bí wọ́n sì máa fọwọ́ sí ni. Tí wọ́n máa fọwọ́ sí kókó ọyàn. Ṣé mo kọ́ mọ kékeré sì máa wo ọyàn kí wọ́n máa ṣe báyìí. Ìnilára ńlá ló jẹ́ fáwọn. Lẹ́yìn ìyẹn ọkọ ìyá àwọn bá ní pé àwọn jẹ́ kí àwọn má jẹ́ káwọn lọ ilé ìwé. Wọ́n ro oúnjẹ wá fáwọn. Nígbà tí àwọn oúnjẹ fáwọn ráìsì. Ọdún wo làwọn ti jẹ? Ẹ̀wà àtàgbàdo làwọn máa ń rà táwọn bá ti so oúnjẹ nílé. Àwọn àsìbùgà ẹ̀ lọ́wọ́ táwọn àbùsì. Wọ́n sì ra ráìsì bá fún wọn. Àwọn bá jẹ́. Bá ní bó lára òun. Àwọn lára àwọn tí ń wà òkè. Wọ́n bá ní kí ẹ̀ẹ̀kan táwọn ṣe yẹn. Àwọn fẹ́ kí ní ẹ̀ mọ́ wọn lára ni. Àwọn ò mú mọ́ o. Kí ló mú mọ́? Mi ì mú mọ́. Ò ní mú tó yẹn mọ́. Ò ní mú tó yẹn mọ́. Ọkọ ìyá àwọn ló káwọn báwọn sí mú kòkòrò. Ó tó fi sáwọn lẹ́nu. Nígbà yìí ó mú kó àwọn lóorun. Kò gbá wọn léèbí. Wọ́n ní káwọn máa lá nǹkan táwọn máa ń lá. Táwọn fi ń la àwọn ohun tí ò mọ̀ pé kankan rùn. Àwọn bá là bẹ́ẹ̀. Bá fáwọn lówó. Tóun bá ń la lọ́wọ́. Òun ò mọyàn tó wà lónìí láyà ọmọ ọdún 10. Tọkọ ìyá àwọn fẹ́ máa mu. Àmọ́ torí pé òṣì ti wà lára wọn. Bó ṣe ń ṣe nìyẹn. Nígbà tó yá. Nílé ìwé. Tèmi náà ti bẹ̀rẹ̀ sí ní ronú. Tí ìwé ò yé mi náà mọ̀. Primary 4 ni mo wà. Tí mo fi kẹ́gbẹ́ àwọn ọ̀rẹ́ mi. Tó jẹ́ wípé ó ní àwọn arúgbó kan. Ládùúgbò àwọn táwọn ń gbé. Àwọn arúgbó ìlọ́mọ ọmọ tí wọn o. Àmọ́ àwọn ọmọ tí bí a ká sọ pé ìyá wọn ò tọ́ wọn dáadáa. Àbí tí wọ́n ti bàjẹ́ láti ilẹ̀. Àwọn ọ̀rẹ́ àwọn ti mojí. Nínú ọ̀rẹ́ àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀. Mojí òun ló máa ń wá àwọn bàbá ẹ̀ wá. Táwọn bá lọ bẹ̀. Àwọn bàbá táwọn máa ń lọ bẹ̀ ó ló 4. Tá a bá ń sọ fún yín ẹ máa gbọ́. Gbogbo ọ̀rọ̀ ni máa ń gbòdì lára yín. Gbogbo story ni fake story. Pẹ̀lẹ́. Ìyẹn ní true story. Sáà tètè mi kó mélẹ̀ jẹ́ kó o máa gbọ́ mi. Torí Tinúbà ìlejò máa ń lò. Ó bá sì wò ó mọ̀ gbọ́. Ẹ wò ó. Ó ní ìjọ tó kọ́ máa mú òun sọ́dọ̀ bàbá kan táwọn jọ lọ. Wọ́n láwọn 3 làwọn lọ. Àwọn bàbá yìí ti máa róúnjẹ lẹ̀ fáwọn. Wọ́n lè tira àmàlà àtẹran kọ̀ọ̀kan. Àwọn bá jẹ́ táwọn bá kọ́ ọ̀bọ̀ jẹ́. Àwọn bàbá yìí níyàwó. Ẹ̀mọ̀ àwọn sitting room kan táwọn àwọn bàbá yìí níyàwó táwọn bá ti jókòó wọn pé ìyàwó mi. Bí àwọn náà lẹ́spírẹ́ǹsì ẹ̀ máa gbọ́ mi kò máa rántí báyìí. Sẹ́ǹdì ẹ̀ jábẹ́ ẹ sọ kára rẹ̀ lè fúyẹ́. Tó bá tún lè dárúkọ àwọn bàbá yẹn gan fún wa ládùúgbò tó bá tún wà gan gbà náà ó tún máa ń sàn. Especially àwọn bàbá onípùlù yìí. Èmi náà ti lẹ́spírẹ́ǹsì kan pẹ̀lú àwọn bàbá onípùlù rí. Tí mo sọ live stream mi lánàá. Inú ìtàn yìí mo máa sọ ọmọ fún yín. Experience tèmi pẹ̀lú àwọn bàbá onípùlù àwọn bàbá oníkùn láì. Wọ́n ní táwọn bá ṣe tán ìyàwó mi ní ọ́. Wọ́n ní ìkan náà wọ́n lè máa fi irun bàbá ṣeré. Àwọn amáṣá máa lọ́mọ bàbá yẹn. Àwọn bàbá yẹn náà máa fọwọ́ wọ́n máa tà wọ́n lọ́yàn. Èmi àá máa tọ́ bọ̀ ojú ara àwọn. Ọkọ ìyá àwọn ò bóun lájọṣepọ̀ o. Kódà nígbà míì tó bá ní kò ń sùn tó máa ní akàn mú nǹkan ọmọkùnrin yóò mọ̀ fi nù ún lójú ara. Torí ọkọ ìyá àwọn ní nǹkan ọmọkùnrin tó tóbi dáadáa. Ọkọ bóun lájọṣepọ̀ ní gbogbo táìmù tóun sọ yìí o. Kẹ́lẹ́ mọ̀ pé children time ni màá pè é. Kò sí di teenager. Ó wà traumatized gan. Very traumatized. Ó tún wá fẹ́ marry. Ó tún wá lọ fẹ́ inú ìdílé tó yẹ pé psycho ni wọ́n gbogbo ìran wọn.
ó kúrò lọ́dọ̀ láìfẹ́ tó ti ń bàjẹ́ bọ̀ ó tó wá fẹ́ lọ fi ọkọ ó wá lọ fi àwọn tó jẹ́ pé nínú ìran wọn they are wicked wọ́n kàn jẹ́ alákọ̀wé ni they are evil. ó náà ti ṣeun nígbà tí mo dé tí adédọ̀ bàbá yìí wọ́n máa tọ́ bà wọ́n lábẹ́ wọ́n máa ṣe ògbẹ́ fáwọn wọ́n nígbà tó yá àwọn bàbá yìí mí nu wọn lè jẹ́ méjì o bẹ́ẹ̀ ni wọ́n lè jẹ́ méjì láwọn bàbá àgbàlagbà yìí àwọn bàbá tó jẹ́ pé bẹ́ẹ̀ ìyàwó wọn wà lóko bẹ́ẹ̀ pé alájàpá níyàwó wọn àwọn bàbá tó kọ́ àwọn ọmọ wọn ti wà lẹ́kọ̀ọ́ tó ń sẹ́ǹdì owó sí wọn àwọn old teacher àwọn bàbá tó máa ń gun ọ̀pẹ arábìnrin ló sọ gbogbo ẹ̀ ó ní táwọn bá ti wà bẹ́ẹ̀ wọ́n náà máa rúnjẹ fáwọn àwọn máa jẹun wọ́n máa rúnjẹ fáwọn ó lè ní pé ìyàwó mi máa lọ rúnjẹ wá pàṣẹ fáwọn lówó àwọn máa lọ rúnjẹ wá àwọn táwọn bá ti rà dé àwọn máa jẹun wọ́n á gbé báàgì wọn àti lóhun fáwọn ọmọ fún àwọn àbúrò kí wọ́n bóun gbé lọlé ó ní táwọn bá dọ̀ àwọn bàbá yìí wọ́n máa fi nǹkan ọmọkùnrin ní míì ní wọn gẹ̀ẹ́sẹ̀ gan nǹkan ọmọkùnrin ò lè bí dẹ̀ndẹ̀n bẹ́ẹ̀ mọ́ ó ní àwọn máa bá wọn ṣeré bí àníkà máa fọwọ́ fún àwọn máa fún èmi àmọ́ tà wọ́n lọ́yàn èmi àmọ́ tọ́ bá wọn ojú ara àwọn wọ́n ní báwọn ṣe é ṣe nìyí. ó ní wá di ìgbà kan bàbá kan wá wà náà bàbá yìí ó níbi tí bàbá yìí ti kọ́ bẹ̀rẹ̀ níjọ́ náà òun lọ sí skul láàárọ̀ ni ló bá pè òun wá gbogbo skul ẹ̀ òun ò pé bí báyìí skul òun wọ uniform náà ó ní táìmì òun ti wà ní primary 5 gbogbo táìmì náà táwọn ọ̀dọ́ àbáyé ó kàn máa ń fọwọ́ kà wọ́n nídìí wọ́n kàn máa ń kọ́ bá wọn nídìí tọ́ bá wọn nídìí fọwọ́ kàn nǹkan ọmọkùnrin àwọn máa tẹ nǹkan ọmọkùnrin àwọn kìnìún kan oníbàá ilé bàbá ilé ọba rán òun níṣẹ́ pé kóun róúnjẹ wá láti ti ṣe gbogbo láìfún mi ni màá sọ fún yín mo fẹ́ fún yín tán ni tó wá sún mi débi tí mo wá wà ní ibùjókòó mi ó ní gbogbo wa tóun sọ̀rọ̀ fún mi ìlú àwọn lòun wà o lọ́dọ̀ ìyá òun o ó ní bàbá ìbá ní gbà bàbá fóun ní ọdún náà fóun 5 naira tóun bá ti ń bọ̀ láti iléèwé kóun yọ̀dọ̀ òun fẹ́ fóun ní nǹkan tó jù báyìí lọ òun bá ní òun ti gbọ́ òun gbọ́ tó pé òun tẹ̀ ti mọ̀ ń pa àwọn tó bá ń bá àwọn tẹ̀tẹ̀lẹ̀ òun nìkan ló wọ́n máa dá lọ sí ìbàyè tó lóúnjẹ tó bá ń rà fóun bẹ̀ kó lè máa tó òun ó ní lòun bá lọ pàtó òun ti ní lòun sáré fáwọn òwe fáwọn àbúrò pé gbà òun ra nǹkan 50 kọ́bọ̀ àbẹ̀wẹ̀ náà wọ́n náírà òun ṣàlàkó fáwọn àbúrò òun kọ́ máa lọ ilé póun bọ̀ ó ní àti ṣeun ó ní mo ṣe nìyẹn bàtà àwọn àbúrò òun lọ tó ń bá gbàbẹ̀ lọ àwọn ìgbébó ló lọ kéde kankan ní àwọn ò lọ àwọn ọ̀dọ̀ bàbá lẹ́kùrọ̀ bàbá yẹn máa ń tẹ èkùrọ̀ àwọn lọ́bẹ̀ ó ní òun ò lọ ń tó nǹkan máa lọ gbà tó gbọ́n lọ òun bá gbọ́dọ̀ bàbá yẹn lọ gbà tó ń débẹ̀ bàbá yẹn tiẹ̀ wà nínú pálọ̀ òun á ní ẹ káàsán ní bàbá yẹn wá ní pé àkàsán wá ní kó òun wọlé gbà tó ń wọlé ó wá sọ fún wọn pé ọmọ ọdún mélòó lòun òun sọ fún wọn wọn á ní wípé ṣé òun ti jẹun ní òun ò tí ì jẹun wọn ní òkè àwọn ṣe bẹ̀ kan kóun lọ ra fùfú wá òun dé lọ ra fùfú wọn ju èbí fùfú òun ní àdúgbò àwọn náà ní o àdúgbò sukọ àwọn náà ní ẹ̀pọ̀ sukọ àwọn dínà sí ẹ mọ̀ bíi ká sọ pé ẹ̀yin tẹ́ bá wà ní gáàjì Kòròdú sí Ìtàmàgà ṣàpá àwọn kan lọ skul ń bẹ gáàjì Ìtòríwò Sódógúnyán ṣàpá àwọn lọ skul bẹ́ẹ̀ yẹn ó ní lòun bí sukọ àwọn ṣe nínú so ọ̀nà bẹ́ẹ̀ náà òun máa ń kiri gbàbẹ̀ náà nígbà tó máa fi ń ta kerosene pé àwọn jẹ owó kerosene run ó ní lòun bá ní pé òun ọba lóko lòun ra fùfú tó ra fùfú méjì òun bá jẹ wọn bá láwọn àbúrò náà àbúrò òun ti lọ ló bá ní mo fẹ́ fi ọ ni òun bá ní tẹnẹ pé ẹ mọ̀ fún lówó ẹ mọ̀ tọ́jú mi náà ti sùn ní ìmọ̀ nǹkan kan ndémi bílífù ni pé ṣebí wọ́n mọ tọ́ọ̀bọ̀ lára wọn ṣe kìnní náà ni bóun ṣe bílífù ni ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú bàbá yìí ó ní bàbá yìí ní ìsinyìí tóun tún wá márì tóun lọ sílùú wọn nígbà bàbá yẹn ò sì darúgbó kúrú jọ òun sì máa rí bàbá yẹn tóun bá rí bàbá yẹn tóun bá rí wájú lé bàbá yẹn orí òun máa ń dàrú ni pé òun lòun ṣerú nǹkan báyìí ṣá nígbà ìmọ̀ ó ní bóun ṣe sọ fún bàbá yẹn pé láti mọ̀ ẹ mọ̀ fún lówó dáadáa àárọ̀ láàárọ̀ ẹ mọ̀ fún mi ní 10 naira tàbí 5 naira ẹ mọ̀ fún mi wà ní pé mọ̀ wò rí ẹ mọ̀ fún 5 naira mọ̀ wò rí mọ̀ fún 10 naira tó fẹ́ mi bá ní ìfẹ́ yín ẹ mọ̀ fẹ́ lómi mọ́ o
ó ní àìmọ̀ wòre ìnífẹ́ lómi mọ̀wọ́ náà ní mọ̀fẹ́ ó ní bóyá sọ bàbá yẹn ni ó ní láàárọ̀